ẹ bá ń gbé gbà ọpẹ́ o Olúwo ṣe mo ti wo oṣù tuntun gbogbo ayé ẹ bá ń gbé gbà ọpẹ́ o wa èṣù òde mi mọ́ yàrá ẹ bá ń gbé gbà ọpẹ́ ẹ bá ń gbé gbà ọpẹ́ o ó ṣe Olúwa mo róṣù tuntun láyọ̀ ẹ bá ń gbé gbà ọpẹ́ o wa èṣù òde mi mọ́ yàrá o ẹ bá ń gbé gbà ọpẹ́ ọkọ tí mo ní Ọlọ́run ni ò jẹ́ ó kú yá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  àníṣe àwọn ọmọ tó fún mi Olúwa Ọlọ́run ni ò jẹ́ ó kú ilé tí mo kọ́ Olúwa ni ò jẹ́ ó wú ẹ bá ń gbé gbà ọpẹ́ o ìwé náà bá kọ́ ẹ bá ń gbé gbà ọpẹ́ o wa èṣù òde mi mọ́ yàrá ẹ bá ń gbé gbà ọpẹ́ lóṣù yèmí àti ẹ máa gbé gbà ọpẹ́ sọpá mi lórí gbogbo ohun tó ń já wa láyà Ọlọ́run máa sọ di ẹ̀rí fún wa ó máa sọ di ìdáhùn àdúrà ó máa sọ di àlùyọ ó máa sọ di testimony fún wa bẹ́ẹ̀ ni mo máa gbé gbà ọpẹ́ o mo dẹ̀ máa gbé gbà ọpẹ́ o wa lórí ọ̀rọ̀ tó ń já mi láyà yìí mo máa gbé gbà ọpẹ́ èmi àti ẹ lọ́dún a máa pàtẹ àríyá sọpá mi a máa gbé gbà ọpẹ́ lórí gbogbo ohun tó ń já wa láyà tó ń bà wá nínú jẹ́ Olúwa máa múnú wa dùn má sọpá mi Olúwa máa máyọ̀ wa kún lórí ọkọ àláyọ̀ lórí ọmọ àláyọ̀ lórí iṣẹ́ àláyọ̀ lórí ìgbéyàwó àláyọ̀ lórí ará àti ẹbí gbogbo àláyọ̀ ìbànújẹ́ ò ní yálé wa wá ṣe báyìí mo máa gbé gbà ọpẹ́ o lórí ọ̀rọ̀ tó ń já mi láyà yìí mo máa gbé gbà ọpẹ́ bó ṣe máa rí nìyẹn lórúkọ Jésù àmín.